tútọ̀ díẹ̀ díẹ̀ ẹ̀dẹ̀ fi gba pátá nídìí ìyàwó mi bọ̀mọ̀ ẹni dárúkọ. ẹ̀yin èèyàn still on the matter ká má dé ìtàn pẹnu lórí ọ̀rọ̀ awuyewuye tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìjọba Làǹdẹ̀ nígboro ayé. ìjọba Làǹdẹ̀ fárígá ó ti bínú tán báyìí kódà ó bọ́ sí gbàgede ó bẹ̀rẹ̀ sí ní sọkọ̀ bákùngbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ń wọn gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n ń dá lẹ́bi ń wọ̀n wọ́n lépè ní back to back kí ló lọ́ ṣẹlẹ̀ o kí ló ní tó àwọn ẹni náà tún ṣe fóun ẹ wá gbọ́ o ẹ tètè máa bọ̀ kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ lórí mátà ilé o ó dàbí ẹni pé mátà yìí ó lọ fáàfáà òun ò ní parọ́ tàn yín bó bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì Àròyé TV ẹ máa bọ̀ wá subscribe ẹ like ẹ share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa bó fáàfáà ìjọba Làǹdẹ̀ yarí o kí ni ń tọ́ sọ gan ẹ wo ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé ọjà kẹ́ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ níbẹ̀. ẹ sunkún lórí ọmọ mo rí live show tẹ̀sí lálẹ́ yìí o mo rí dáadáa bọ̀ mo ń retí yín gbogbo yín ẹ fojú sunkún ọmọ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ òótọ́ ọ̀rọ̀ yín fọ́ fún yín o yín dẹ̀ bẹ̀rù yálà ìyá gbogbo yín mo lórí pé ọkàn mi ò balẹ̀ ẹ wo ojú mi bó ṣe rí ẹ wo orun bó ṣe rí mọ́ mi lórí ìjọ́wò lẹ ti rí mi ní láìfù mọ́ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀dákẹ́dá lórí ọ̀rọ̀ yìí ẹ gbà mí níyàwó mi ìdẹ̀ tún sọ̀rọ̀ mi ìjà ẹ tún lékú sí mi ẹ ń lékú sí mi mi ìtún sọ̀rọ̀ now ṣebí mo sọ fún yín pé àwọn alágbára ló wà ní ọ̀rọ̀ yìí mo sọ fún yín pé alágbára ló wà ní ọ̀rọ̀ yìí màmá MBM àbí BMM mi morúkọ yín dáadáa ṣé mọ̀ pé kejì tí mo máa sọ fún yín lélẹ̀ tí n bá send personally ẹ pè mí kẹ́ ẹ bí mi BNS tó bá jẹ́ pé mo send personally ẹ pè mí kẹ́ ẹ bí mi ṣé mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa hùwà ìkà yìí fún mi tí n bá sẹ́yìn personally tí mi ò mẹ̀sẹ̀ tí mo fi sẹ́yìn ẹ pè mí kẹ́ ẹ bí mi tí ẹ bá dẹ́yìn lórí ọ̀rọ̀ mi tí ẹ bá bẹ́ torí mi mọ̀ tún mo rí burúkú tẹ̀ ń ṣe lálẹ́ I don't understand. Mi understand. Mi mọ̀ tún mo rí burúkú tẹ̀ ń ṣe ní alẹ́ yìí. Bọ̀ lágbára Ọlọ́run mo mọ̀ wípé òótọ́ ló máa lékè ẹ gbà ìyàwó mi á tún ní move on mo tún move on ẹ wá jókòó rí burúkú síbẹ̀ yẹn ẹ sọ pé ń ṣe sóòkan àrà ló máa sí payín ẹni tó ń bá ìyàwó èèyàn sùn ẹ tún sọ pé kó lọ sùn mí ẹ rí pórí yín ti burú ẹ rí pórí yín ti burú. ojúdẹ ẹ̀yin náà dẹ̀ bímọ o abiyamọdẹ lẹ́yìn náà o sẹ́ẹ̀rí gbogbo ẹni bá gbàbọ̀dé fún mi sẹ́ẹ̀rí gbogbo tẹ́ ẹ lè ṣe kò ju ká ìpa mi lọ gbogbo nǹkan tẹ́ ẹ lè ṣe láyé yìí kò ju ká ìpa mi lọ bọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ ń gbàbọ̀dé fún mi lágbára Ọlọ́run ẹ máa sunkún lójú ọmọ yín ẹ máa sunkún lórí ọmọ yín. Kí ni mo tún fẹ́ ṣe ìgbà tẹ́ tún máa sọ tán ẹ tún ní wípé ìbámọ́ ti gbé wá sí online orí yín fẹ́ burú ni ṣé ẹ mọye ẹ̀mí mi tán ti fi wéwu ni ẹ wo bí mo ṣe rí náà ẹ fẹ́ pàṣẹ ayé ni. Mami BNS mami ẹ ṣọ́ra yín o gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lálẹ́ orí burúkú ọ̀rọ̀ lẹ́ ń sọ o orí burúkú ọ̀rọ̀ lẹ́ ń sọ o ẹ mọ pé tí mò ń go through o.
ẹ wá gbé olórí burúkú ọmọ makers yẹn wá bẹ̀ yẹn òun náà wá fi comfortable ó wá fi comfortable ọmọ ẹ gbogbo ẹ̀dákẹ́dà tó bá lọ́wọ́ sí kìíní tó wò pé kò sí nǹkan sẹ́ a máa fìyà jẹ́sẹ̀ ẹ lè rí èmi ẹ lè fìyà jẹ mí o kí n sọ tó tọrọ fún yín ẹ lè fìyà jẹ mí o kí ni mo ṣe fún ẹ̀yin pípú yìí náà ẹ má wọrí. àǹfààní ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́bílì ṣé bá yàn jà ni. mo bá yàn jà o. wáyé tẹ́bílì jù báyìí bó ṣe wà ókè. àmọ́ òkè. ẹ sì kú afárádà gbogbo nǹkan tó ṣẹlẹ̀. wọ́n tún fẹ́ pa mí wọ́n gbá ìyàwó wọn tún fẹ́ gbẹ̀mí mi. ẹ̀gbọ́n kò sí gàngàn sẹ́nìkan tó bá pa yín tó máa pa yín ọwọ́ ikú yín ọwọ́ Ọlọ́run ló wà tọ́nà bá ní àsìkò yìí tó ẹ má fọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ wo ọ̀rọ̀ pọ̀ nídìí ìwé kọ́bọ̀ kì í ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán kì í ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán intílàndẹ̀ in tó ṣe sí mi ló ń gbà wọn lọ́lọ́run tí john tó kọ́ ló ń pẹ́ kó tó dájọ́ ti sin jẹ́ẹ̀tì ló ń lò intílàndẹ̀ ṣe ló ń gbà kò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Landẹ̀ Bobby ẹ kú egbére tó ń sun káàkiri ṣùgbọ́n pàṣírí ẹ ti tú báyìí lédi yìí ó mọ̀ rí àbí ó mọ̀ rí Mọ̀rúfà lórúkọ ẹ o Mọ̀rúfà lórúkọ ẹ Landẹ̀ ṣó mọ lédi yìí rí àbí ò mọ lédi yìí rí gbogbo èèyàn ẹ tẹ́ ń pìtì Landẹ̀ èèyàn burúkú náà ni Landẹ̀ náà ẹ má pìtì ẹ èèyàn burúkú gbá ayé àtọ̀run ni Landẹ̀ rí ẹni tó rẹ̀kù kárí ẹ̀ ó fi sílẹ̀ ó lọ tẹ̀lé olóṣó nǹkan tójú Landẹ̀ wá káàkiri lórí ẹ má pìtì ẹ rárá nǹkan tójú ẹ wá lórí wá ń sunkún egbére pé wọ́n ń dúyàwó ẹ káàkiri báwo wọn ṣe ní dúyàwó ẹ pàtó lọ́wọ́ fún ẹ níyàwó gidi tó filẹ̀ tó tẹ̀lé olóṣó lọ kí tó lè sẹ́ni tì lórí ọ̀rọ̀ yìí ẹ kọ́ gbọ́ first note lédi yìí. ní tí Landẹ̀ ṣe ló ń gbà ní tí Landẹ̀ ṣe ló ń gbà ṣe rí gbogbo ọ̀rọ̀ Landẹ̀ yìí kò lè dùn ní ẹnu mi àdúgbò tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé èmi travel ẹni mi bá fẹ́ ẹ lọ kẹ́ ẹ ti lọ confam níbẹ̀ ẹ ti understand nǹkan tí Landẹ̀ ṣe fún mi ló ń lọ yẹn wọ́n dẹ̀ ní àwọn àgbà mọ́ pò pé Ọlọ́run tí John ló ń pẹ́ kó tó mú yàn ti sin wàràwàrà ló mọ́ ń ṣe. Meanwhile ní 2019 èmi wà ní travel èmi àti Landẹ̀ pàdé ní Facebook ọ̀rẹ́ Landẹ̀ ni mo kọ́kọ́ mọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni mo kọ́kọ́ mọ̀ wọ́n pè yẹn ní alẹ́ lágbà Landẹ̀ sáà jákì mi mọ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn lọ́wọ́ pé kò sí wàhálà pé ọ̀rí òun ti bá ọ̀rí òun sọ̀rọ̀ pé kí n má wọ̀rí mọ̀ dẹ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yẹn náà ní kí n má wọ̀rí èmi àti ọ̀rẹ́ rẹ̀ yẹn ní kí n má wọ̀rí ìgbà tó ní kí n má wọ̀rí èmi àti Landẹ̀ aṣáàjọ ń sọ̀rọ̀ ṣá ní Libya torí Libya lèmi wà ń gbà yẹn ní 2019 ó wá pè mí ó wá nígbà wo mo wálé mo ṣáà ní mi tí wálé sí ó wá ní kí n wálé torí Landẹ̀ òun náà ń ṣe yahoo ó ṣáà ní kí n wálé pé kí n wo òun ti kọ́lé òun ti ṣe everything òun ti ṣe gbé òun ti ṣàwo ìlókè mo ní kò sí problem pé màá wálé mo ṣáà délé ní 2019 yẹn nígbà tí mo délé ní 2019 owó tí mo kó dé nígbà yẹn mo wá sọ fún Landẹ̀ ìgbà tí mo dé sílé ọ̀dọ̀ àbúrò mi ni mo dé sí nígbà tí mo dé sọ́dọ̀ àbúrò mi ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Landẹ̀ nígbà yẹn gẹ̀ẹ́sẹ̀ kò fẹ́ kí n lọ sọ́dọ̀ Landẹ̀ mo ṣáà ní pé èèyàn dáadáa ni pé kò sí problem mo ṣáà lọ sọ́dọ̀ Landẹ̀ nígbà yẹn
ìgbà tí mo dé ọ̀dọ̀ Lande mo wá sọ fún pé mo kówó dé o but owó tí mo kówó dé yẹn mo fẹ́ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì mi. Lande wá sọ fún mi pé kí n má bẹ̀rẹ̀ bísínẹ́sì o pé owó yẹn kí n mú owó yẹn kí n travel padà. Mo wá ní pé ìlú wo mo wá fẹ́ travel lọ padà. Ó wá ní ìyáàfin òun kan wà ní ilé báyìí pé a lọ bá woman yẹn máa bá wa ṣe ẹni tó bá woman yẹn ṣe Amẹ́ríkà ó máa bá wa náà ṣe Amẹ́ríkà táwa náà fi máa lọ Amẹ́ríkà yẹn. Mo lókè pé kò sí problem nǹkan tó bá ti sọ náà ni pé but tí n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn èmi àti ẹ náà lájọjọ máa lọ sí ọ̀hún yẹn. Ó ṣáà ní kò sí problem. Aṣáàdọ̀dọ̀ woman yẹn even woman yẹn náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí woman yẹn náà ó lè sọ̀rọ̀ sí. Mo lè fún yín nọ́mbà woman yẹn l'Amẹ́ríkà kẹ́ ẹ pé kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu woman yẹn náà. Woman yẹn aṣáàdọ̀dọ̀ woman yẹn gbàtà dọ́dọ̀ woman yẹn àbá kálàyé àsọ̀rọ̀ fún woman yẹn bá ní pé kò sí wàhálà òun máa pe Ọlámídé ló ń bá wa ṣe físà yẹn òun máa pè é tóun bá ti pè é olóbò náà ṣe òun máa pè é ó ṣàpè máa yẹn nígbà tó pe máa yẹn ó ṣá ní passport àwa méjèèjì kọ gọ́sọ̀gbù Lande ní passport ń tẹ̀ èmi náà lọ ṣe passport mi òun jẹ́ Ganiyu Kẹ́hìndé Mọ̀rúfù èmi ń jẹ́ Ganiyu Mọ̀rúfà Ọmọríléwá even till now orí passport mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ orúkọ bàbá ẹ̀ ló wà lórí passport mi débi pé mo fẹ́ ṣe passport mi ìsìn wọ́n ní màá ṣẹ̀ṣẹ̀ lọ Àbújá màá lọ change orúkọ Lande kúrò ńbẹ̀. Máa yẹn ó sá mú mi lọ ibi tí màá ti ṣe passport àjọlọ náà ni àti Lande àti passport mi tán nígbà tí passport mi tán a ṣe everything tán nígbà tá a ṣe tán máa yẹn gbowó fisa fi lọ́wọ́ wa ó la máa san mo ti gbàgbé iye tó la máa san mo sá da tàwa méjèèjì mo dálẹ̀ nígbà tí mo da tàwa méjèèjì lẹ̀ bá a ṣe tẹsẹ̀ bọ̀ nìyẹn wọ́n ní 2020 a máa lọ sí embassy ìgbà tá a dé embassy òyìnbó yẹn ó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa nígbà tó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa àṣà òyìnbó yẹn sá lóhùn lè fún ọ sá dínà ó lóhùn lè fún wa ní físàsà àti bẹ́ẹ̀ ní Lande ló ti ń pe obìnrin mi. ṣé ń gbọ́. ní ìmọ̀bìnrin tó ń pè o ṣé ń gbọ́. ọ̀rẹ́ rẹ̀ kan bá wa lọ wọ́n ń pè yẹn ní Bánúṣọ àti bẹ́ẹ̀ gbogbo owó tí mo sá kò dé ó sá wéèsì ìgbà tó owó yẹn wéèsì kó dẹ̀ níwàá kó tó di pé a máa lọ ẹ́mbásì yẹn késẹ̀tì Lande kan jáde wọ́n ń pè ní ìjọba Lande késẹ̀tì yẹn ó lọ́ǹtì késẹ̀tì yẹn a pe yèyí ọ̀gá ńlá gbogbo owó tí nígbà yẹn pípọ̀ ní owó yẹn náà èmi ni mo sọ ni mo kó lẹ̀. bí físà travel ṣe wá bọ́ sí mọ́ Lande sì change nìyẹn lódì kọ́ lọ kó mọ́ wálé ó lè fi èmi nìkan sínú ilé ó change dédé bí pé ó lè fi èmi nìkan sínú ilé inú gbó ǹdẹ̀ ni bí ní ilé bá dẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ wà níbi ilé ọ̀dọ̀ ẹ̀sìn lókù inú gbó ni ilé yẹn bí ilé yẹn ṣe bí ò ṣe sẹ́nì kankan igbó lọ́tún igbó lósì igbó wájú igbó láàrin èmi nìkan ni màá sùn nínú ilé yẹn èmi nìkan ni màá sùn nínú ilé yẹn ìgbà tí ọ̀rọ̀ yìí tó ṣe pé ọ̀tá mi fẹ́ kú sínú ilé Lande ó ti jáde lọ a ti jẹun níta á fèmí lẹ̀ sínú ilé mo lè mọ́ jẹun látàárọ̀ jìnlẹ̀ sùn. ṣé ń gbọ́. èmi á tún mọ ptm á tún mọ bò ó tí mo bá jáde síta táwọn èèyàn bá ní mo ṣe mo ti jẹ màá ní mo ti jẹ ìgbà tó bá wá dé ló ṣe. ṣé ẹ rí nǹkan tí èèyàn bá ṣe ló máa gbà ṣé bẹ́ẹ̀ ń gbọ́ ohun tí bèbí yìí sọ wọ́n máa ń sọ pé ìwọ̀n ikú ni wọ́n tẹ́ cut your coat according to your size. n tó ṣe fún lady yìí ó ní Lande gbà
ṣe rí ìwọ̀nba lèèyàn máa tí nǹkan bá ń ṣẹlẹ̀ sẹ́lòmíì gbà mí báyìí a máa wò pé ọlọ́run why now why this why that ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bèbí ìsọlẹ̀ ó ní gbogbo owó iṣẹ́ tóun ṣe ní Libya pátá orí Lande ló tán sí táwọn fi ń jọ ń plan life ó ló gbé ó ṣe movie kan gbà yẹn tán pè ní ìjọba Lande gbogbo owó òun làwọn fi jọ ṣe production yẹn wọ́n ti fẹ́ra wọn sínú ilé o tí wọ́n ti ń jọ ń gbé bíi tọkọ-tìyàwó ìgbà tán jọ ń gbé pọ̀ pé bóyá àwọn máa jọ travel ó nígbà tí travelling ò bọ́ sí ojú ẹsẹ̀ ń bẹ̀ ni Lande ń bẹ̀rẹ̀ sí ti ń pe obìnrin míì ìtí Lande fojú ẹnìkan rí òun náà ní Dara náà san fún bó tiẹ̀ jẹ́ pé Dara ọmọkọ́mọ olùṣàṣànà àkùnàkùnà ni olóbó buy one get million free òní Dara ṣùgbọ́n tí Lande náà ṣe fẹ́yàn iná tó fi jó ọmọ ọlọ́mọ òun náà fi jó náà padà yìí ẹ máa gbọ́rọ̀ bèbí lọ. fáwọn yẹn pé olórí etí ìjẹun o kò tí ì jẹun kankan kí ló dé tó jẹun màá wá sọ fún un pé ṣé gbogbo ọ̀rọ̀ náà ni màá mọ̀ sọ síta pé mi tí ì jẹun mi tí ì jẹun mi tí ì jẹun. ìgbà tí mo ti Libya dé tí mo wá sínú ilé Lande ọ̀fẹ́ gbé mi wá nù ilé ẹ̀ ó ní torójú ti òun pé bẹ́ẹ̀dì tó ní inú ilé gan ó ti já mọ́lẹ̀. mo ní ṣébè mi ni mo láìkẹ́ jẹ́ àlọ́ mọ́tò jẹ́ ká máa sanwó lóun tẹ́lẹ̀ kò ilẹ̀ẹ́lẹ̀ ni mo sùn ilẹ̀ẹ́lẹ̀ ni mo sùn torí bẹ́ẹ̀dì tó nínú ilé ó ti já mọ́lẹ̀ everything ti já. ẹ̀gbọ́n ẹ wò ọ̀rọ̀ pọ̀ nídìí ìwé kọ́bọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán kìí ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán. Ntí Lande n tó ṣe sí mi ló ń gbà wọn lọ́lọ́run ti jọ ń tó ló ń pẹ́ kó tó dájọ́ ti sin jẹ́ẹ̀tì ló ń lò ntí Lande ṣe ló ń gbà kò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Thank you for the stars, Mommy Celestine Okoro. Thank you, my sister. God bless you. ọ̀rọ̀ pọ̀ o ẹ̀gbọ́n ọ̀rọ̀ pọ̀ but mo kàn ní kí n sọ lè kí n sọ fún yín ni. So everybody ṣe àdìgbò kò tó ṣẹlẹ̀ báyìí sí àti pé èèyàn burúkú náà ni Morufú náà. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.